ṣé Ògògó onítìátà yóò wá ṣe báyìí lọ láàrin gbogbo wa ni? ìbéèrè tó wà lọ́kàn gbogbo èèyàn náà nìyẹn. ohun tí àwọn olólùfẹ́, ọ̀rẹ́ àti ẹbí gbajúgbajà òṣèré tíátà Táíwò Hassan, ẹni tí gbogbo ayé ń pè ní Ògògó, ń béèrè náà nìyẹn. wọ́n ń wí pé ṣé Ògògó yóò wá ṣe báyìí fi wá sílẹ̀ lọ ni? gbèsè ò pààyàn bí ọjọ́ owó ọ̀hún pẹ́. nígbà tí àìsàn bá ń ṣèèyàn tí wọ́n bá ní kò sóògùn kan fún un mọ́, bí ẹni tó dájọ́ ikú fúnni ni. ohun tó fa ìrònú àwọn èèyàn rèé, ohun tó sì fa ìdí tí wọ́n fi ń béèrè pé ṣé báyìí lọkùnrin náà yóò ṣe lọ pẹ̀lú gbogbo ariwo báyìí nìyẹn. ohun tó jẹ́ kí ọmọ ẹ̀ sì jáde rèé, nítorí ọmọbìnrin náà Lima kò lè mú un mọ́ra mọ́ ni. Tàbí ta ni yóò gbọ́ pé ohun tó ń ṣe bàbá òun ti dé ibi ẹ̀mí ẹ̀ tí yóò sinmi sára. tẹ̀dùntẹ̀dùn lọmọ náà fi jáde tó sì ń ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀. ó ní kò sẹ́ni tó mọ̀, ara ò fu ẹnikẹ́ni nínú àwọn, bàbá àwọn pàápàá ò sì mọ̀. ohun tó jẹ́ kí ọ̀rọ̀ náà di ìyanu ńlá fún gbogbo èèyàn tó gbọ́ gan nìyẹn. nítorí àrùn jẹjẹrẹ náà, ìyẹn kánsà tí wọ́n ń sọ pé ó ń ṣe é yìí, ti wọ̀ ọ́ lára kọjá ibi tó yẹ. ó ti kọjá ibi tí eléwé kan ti lè já a mọ́ tàbí tí olóògùn kan ti lè sá. èyí tó sì burú ni pé gbogbo àpẹẹrẹ tó yẹ kí Ògògó rí pé nǹkan burúkú báyìí wà lára òun, ọkùnrin náà kò rí i, tàbí tó bá sì rí i kò kọbi ara sí i rárá. nígbà tí kinní kan kò ṣe tí kò sì dáa jókòó nígbà kan, iṣẹ́ tiẹ̀ ló ń bá lọ. lọmọ náà ṣe sọ pé kò ju ọ̀sẹ̀ mẹ́ta tí àwọn mọ̀. ìyẹn nígbà tí ọ̀rọ̀ náà di erin kọ gbígbé, ó ti kọjá àmúmọ́ra. níbi tí àwọn oníṣègùn òyìnbó tàbí àwọn tìbílẹ̀ pàápàá ti máa ń jàre ọ̀rọ̀ lára ẹni tí nǹkan bá ń ṣe rèé, torí wọn a máa kìlọ̀ tipẹ́tipẹ́ àti tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà gbogbo pé kódà ẹni tí kinní kan kò ṣe rárá kó máa dé ilé ìwòsàn lọ́dọ̀ àwọn oníṣègùn yẹ ara ẹ̀ wò, nítorí ara wa náà kò yàtọ̀ sí ẹ́ńjìnì ńlá kan. ọ̀pọ̀ nǹkan ló lè bàjẹ́ níbẹ̀ tí kò ní yọjú síta. bí ẹ̀yà kan bá sì ti bàjẹ́, yóò pọ̀rìn lé ẹ̀yà míì, ìyẹn yóò máa gba iṣẹ́ ẹ̀ ṣe. àfi nígbà tí iṣẹ́ bá pọ̀ fún ìyẹn náà táwọn méjèèjì sì daṣẹ́ sílẹ̀ pátá. àmọ́ bó wá ṣe pé èèyàn ti yẹ kinní náà wò láti ìbẹ̀rẹ̀, wọn yóò rí ohun tó bàjẹ́, olúwa rẹ̀ yóò sì tètè tún un ṣe. ohun tó jẹ́ kí ọmọ Ògògó àti àwọn dókítà fẹ́ ní èdè àìyedè nìyẹn. Lima, ọmọ Ògògó, ní àwọn dókítà kò fẹ́ tọ́jú bàbá òun mọ́ ni. wọ́n kàn dá a gúnlẹ̀, wọ́n ní kí àwọn máa gbé e lọ, kí àwọn máa bá a ṣeré nìkan, kí àwọn sì máa retí ọjọ́ ikú ẹ̀. lójú ọmọ náà, àwọn dókítà yìí kò ṣe dáadáa. ìyẹn ló ṣe rojọ́ wọn fáyé, àfi bí ìgbà pé àwọn gan ni wọ́n fẹ́ pa bàbá òun. nítorí ẹ̀ ló ṣe jáde pé kò sí èyí tí àwọn kọ̀ o, bó jẹ́ àwọn olóògùn ìbílẹ̀, bó jẹ́ àwọn tí wọ́n lè bẹ Ọlọ́run, ẹni yòówù tó bá lè wo bàbá òun sàn ni kó jáde. ẹni tí àwọn fẹ́ nìyẹn. ọmọbìnrin náà ní jíjáde tí àwọn jáde yìí kì í ṣe towó, àwọn ò wá tọrọ owó o, torí Ọlọ́run ti bá àwọn ṣe. ẹnìkan wà tó jẹ́ ọ̀rẹ́ bàbá àwọn, Lámilẹ́kan Yáyì, olóṣèlú, pé òun ló ń gbọ́ bùkátà náà láti ọjọ́ yìí, kò sì tí ì sọ pé kinní ọ̀hún sí òun. ṣé ní tòdodo ọ̀rẹ́ ni Yáyì àti Ògògó láti ìgbà tó ti pẹ́ wá, bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ náà kì í ṣe kékeré rárá. èyí ni pé kì í ṣe ọ̀dá owó ló dá àwọn ọmọ Ògògó, wọ́n lówó láti lè tọ́jú bàbá wọn. kódà ọmọ náà ní àwọn ti gba físà India láti gbé bàbá àwọn lọ sọ́hùn fún ìtọ́jú. àwọn dókítà yìí ló tún ní àwọn ò gbọ́dọ̀ gbé aeroplane ni o, bó bá lọ kó má jẹ́ ojú òfurufú lọ́lọ́jọ́ yóò ti dé bá a. pé irú eléyìí yóò ṣẹlẹ̀ sí Ògògó ó ṣòro ó gbé mì, ó da omi tútù sí ni lọ́kàn ó jàre. láì tilẹ̀ tí ì jẹ́ pé ó ti kú, àwọn èèyàn kàn ń sunkún ṣáá ni. àwọn míì tí wọn ò mọ̀ ọ́ sójú tó jẹ́ eré ẹ̀ nìkan ni wọ́n rí, bí wọ́n ti ń rí lórí tẹlifíṣàn tàbí nínú fídíò àti ayélujára nìkan ni wọ́n fi mọ̀ ọ́n, tí wọ́n sì mọ iṣẹ́ tó ń ṣe. síbẹ̀ omijé ń gbọ̀n wọ́n ní gbogbo ìgbà tí wọ́n bá ń rántí ọ̀rọ̀ Ògògó yìí ni, tí wọ́n sì ń gbọ́ ohun tí ọmọ ẹ̀ ń sọ pé àwọn dókítà ní àwọn kò lè bá àwọn tọ́jú ẹ̀ mọ́, kí àwọn máa gbé nǹkan àwọn lọ. àgbo tíátà fúnra ẹ̀ dàrú pátá, àti ọmọdé àti àgbà òṣèré ni wọ́n kákò, iṣẹ́ eré pàápàá kò sì lọ dáadáa. ìdí náà sì ni pé kò sẹ́ni tó ro irú eléyìí sí Ògògó ni. ọkùnrin tó ki nílẹ̀ tó sì dúdú tó ń dán, ẹni tí kò ní àmì àìsàn kankan lára, tó jẹ́ ní gbogbo ìgbà tí wọ́n bá ti pàdé ẹ̀ kórókóró bí ọmọ owú lágbẹ̀dẹ ni.
ṣùgbọ́n ẹṣin dá lẹ́sẹ̀, àkójá eré bàjẹ́, ọ̀sán já ọrún dọ̀pá lásán, àìsàn ṣèkóokò, ọdẹ ńlá inú ìgbẹ́ wà nínú ìrora. Kò sí ohun tó burú láyé yìí bí ifá líle tí ò lẹ́bọ tí ò létùtù. Ohun tó jẹ́ kí ọmọ Ògògó máa rojọ́ kó sì máa sunkún rèé tó fi di pé ó tahùn sáwọn oníṣègùn òyìnbó gbogbo. Àmọ́ àwọn yẹn ti jáde, ìyẹn àwọn oníṣègùn òyìnbó ni o. Wọ́n ní bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ rí rárá. Wọ́n ní àwọn tí àwọn ní kí Ògògó máa lọ sílé ẹ̀, àwọn mọ ohun tí àwọn ń ṣe. Ìdí pàtàkì ni pé kò sí àǹfààní kankan fún un lọ́dọ̀ àwọn, bẹ́ẹ̀ ni kò sí àǹfààní kankan fún àwọn ẹbí ẹ̀ pàápàá níbẹ̀, torí àsìkò tó yẹ kí wọ́n fi wà pẹ̀lú ẹ̀, kí wọ́n máa fara rò ó, kí wọ́n máa bá a ṣeré nìyẹn. Wọ́n ní kò sí ohun tí àwọn lè rí ṣe sí i nítorí ìpele 4 ni àrùn káńsà yìí ní. Kò sí èyí tó ṣe é sáré wò níbẹ̀ ju èyí tó bá wà ní ìpele 1 lọ. Àwọn dókítà yìí ní bí káńsà bá ti dé ìpele 2, àfi kéèyàn tètè sáré pa kinní náà pọ̀ lóríṣiríṣi kí wọ́n tètè já ewé ìwòsàn níbi yòówù tí wọ́n bá ti lè já. Àmọ́ tó bá ti di ìpele 3, ọ̀rọ̀ ti di bóyá ó ti di bóyá kú bóyá yè ni. Ọlọ́run nìkan ló lè wo irú ẹni bẹ́ẹ̀ sàn. Àmọ́ tó bá ti di ìpele 4, abẹ́dé ò sí fọ́mọ tó jẹ sódà ni, kò sí ohun tí ẹnikẹ́ni yóò rí ṣe sí i. Àwọn dókítà yìí ní ohun tó ń fa eléyìí ni pé jẹjẹrẹ náà ti jẹ gbogbo ara yíká ní ìtumọ̀ stage 4, ìyẹn ìpele 4. Pé yàtọ̀ sí ibi tí kinní náà ti bẹ̀rẹ̀, ó ti di àwọn ẹ̀yà ara tó kù nínú níbẹ̀ débi pé kò sí èyí tó ṣe é dáwòsàn nínú wọn mọ́, torí yóò ti jẹ̀fun jẹ̀dọ̀. Bẹ́ẹ̀ ni kinní náà kò ní torí ẹ̀ ṣíwọ́, yóò máa jẹ inú ara àti gbogbo ẹ̀yà ara tó kù lọ ni. Ohun tí àwọn dókítà ṣe máa ń sọ pé ẹni tó bá ti wà ní ìpele 4 àrùn jẹjẹrẹ kò sẹ́nìkan tó lè wò ó láyé mọ́ nìyẹn. Pé ìdí tí àwọn ṣe ní kí wọ́n máa gbé Ògògó lọ sílé nìyẹn, kì í ṣe nítorí ohun míì rárá. Nígbà tí ọ̀rọ̀ wá dà báyìí ni àwọn èèyàn ṣe ń béèrè pé ṣé Ògògó yóò wá ṣe báyìí kú lójú gbogbo wa ni? Ọ̀rọ̀ náà burú gan-an, nítorí nígbà tí nǹkan bá ń ṣe ni lágọ̀ọ́ ara tí dókítà ní kò sọ́gbọ́n tí àwọn lè dá sí i mọ́. Torí káàkiri àgbáyé títí dòní yìí wọn ò tí ì sọ níbìkan pé wọ́n rí oògùn tó ń wo káńsà yìí. Kò sí ohun tí wọ́n máa ń sọ ju pé kí àwọn èèyàn máa yẹ ara wọn wò lóòrèkóòrè kí wọ́n lè tètè mọ̀ bí kinní náà bá wà lára wọn, torí bí wọ́n bá tètè rí ó ṣeé ṣe kí àwọn sì rí ọgbọ́n dá sí i. Kinní náà ti sọ àwọn èèyàn ńlá nù nílẹ̀ yìí, bẹ́ẹ̀ ló kàn wọ́n láàrin àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àtàwọn adánilárayá gbogbo. Nígbà tí kinní náà mú ọkùnrin sọ̀rọ̀sọ̀rọ̀ ńlá ilẹ̀ Yorùbá ìgbà kan nì, ìyẹn Tọ́ba Ọ̀pálẹ́yẹ ní 2006, títí dórí gómìnà ìpínlẹ̀ Ògùn ìgbà náà ni wọ́n kó owó ńlá jọ. Kò sì sí ibi tí wọn ò sáré gbé ọkùnrin náà dé láti wo káńsà. Àmọ́ gbogbo ibi tí wọ́n bá dé náà, ohun tí wọ́n ń wí ni pé kò sọ́gbọ́n kankan táwọn lè dá sí i. Bẹ́ẹ̀ náà ni nígbà tí àrùn kékeré tó mú Gbénga Adébóyè náà padà di jẹjẹrẹ yìí ní 2003, tí àwọn gómìnà ilẹ̀ Yorùbá ìgbà náà dìde sí pé kí làwọn lè sáré ṣe sí i. Síbẹ̀ náà káńsà náà ló padà mú un lọ. Kò sí ohun tó fà á ju pé àrùn náà ò gbóògùn lọ. Tí wọ́n bá sọ pé àrùn kan wà tó máa ń dojú ti owó, àrùn jẹjẹrẹ yìí ni, torí tó bá ti wọra tán apá owó kò ká. Bí ọ̀rọ̀ bá sì dà báyìí, ìkìlọ̀ àkọ́kọ́ tí àwọn dókítà máa ń ṣe fún tẹbí tojúlùmọ̀ ni pé kí wọ́n má gba àwọn èèyàn kan láàyè láti máa wá parọ́ fún wọn, torí kò sí olóògùn tó lè wò ó. Pé tí ẹnìkan bá jáde tó bá ní òun lè wo káńsà, ó kàn fẹ́ máa fi àwọn tí èèyàn wọn ní àrùn náà jẹun lásán ni o, kí àwọn ẹbí má lọ sọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ náà ni wọn yóò sọ pé kí ẹbí ẹni tó ní jẹjẹrẹ má lọ sọ́dọ̀ wòlíì kankan tàbí àáfàá kankan, pé àwọn ń retí iṣẹ́ ìyanu, pé wọn yóò kàn máa fi tọ̀hún jẹun títí ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn dókítà ń sọ wọ̀nyí ṣe é gbọ́ ni, kò yá gbà, torí ẹlẹ́bí ò ní fi ẹbí ẹ̀ sílẹ̀. Ṣé oníyàwó ni yóò fi ìyàwó ẹ̀ sílẹ̀ tí yóò máa jẹ̀rora, tí bàbá kan yóò wá dé tí yóò ní òun lè ṣe é, tí wọn ò ní ní kó wá tíráyì agbára ẹ̀ wò ni? Tàbí àwọn ọmọ ni wọn yóò máa fi bàbá wọn sílẹ̀ tí yóò máa ráre tí wọn yóò sì máa wò ó, tí wọn yóò wá rí wòlíì kan tí yóò ní òun lè gbìyànjú tí wọn ò ní kó dán ohun tó bá mọ̀ wò kéèyàn rí. Síbẹ̀síbẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrìn báyìí ìfowóṣòfò, gbígbé ìrètí ẹni sókè lásán ní padà wá já sí ni. Ó ń ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ wa kan, ẹni tí ara ìyàwó rẹ̀ kò yá lójijì lobìnrin náà ṣubú. Ìgbà tí wọ́n dé ọsibítù ní dókítà pé ọkọ ìyàwó sọ́tọ̀, ló ní ọ̀rọ̀ ẹ̀ ya òun lẹ́nu,
pé òun tó jẹ́ alákọ̀wé báwo ni yóò ṣe lajú sílẹ̀ tí kánsà yóò fi mú ìyàwó ẹ̀ títí tí yóò fi dé ìpele 4 tí kò sì ní mọ̀. Ọkùnrin náà ní òun ò mà mọ̀ o, kódà òun ò fura pé ìyàwó òun lè ní àrùn jẹjẹrẹ. Dókítà náà wá ní ó dáa kí ọkọ ìyàwó gbọ́ ohun tí òun yóò sọ fún yìí o, pé kò sí kinní kan tí wọ́n lè ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, ìyàwó ẹ̀ yóò padà kú ni, nítorí kinní náà ti wọ̀ ọ́ lára kọjá àtúnṣe. Ṣùgbọ́n bí òun ti ń sọ̀rọ̀ yìí, òun mọ̀ pé àwọn èèyàn yóò máa wá bá o, tí wọn yóò ní àwọn lè ṣe é, àwọn lè wò ó sàn, àwọn ti wo irú ẹ̀ rí. Dókítà náà ní kí ọkọ obìnrin yìí má dá wọn lóhùn o, kò sí ẹni tó lè ṣe é o, wọn yóò kàn máa fi wọ́n jẹun lásán ni. Ó ní ohun tó lè ṣe ni kó máa gbé ìyàwó ẹ̀ lọ sílé, kó máa bá a ṣeré, kó fún un ní gbogbo ohun tó bá ń béèrè, kí àwọn ọmọ náà máa yí i ká, kí wọ́n máa dẹ́rìn-ín pa, kó sì máa sọ̀rọ̀ Ọlọ́run fún un. Pé tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀, ìrọ̀rùn ní ikú yóò jẹ́ fún un, kò sì ní mọ ìnira púpọ̀ títí yóò fi jáde láyé. Ọkọ ìyàwó ní òun ti gbọ́ o, àmọ́ nígbà tí yóò jáde sí gbangba, àwọn ẹbí ìyàwó ẹ̀ ni wọ́n wá pàdé ẹ̀, wọ́n ti ń dúró dè é. Kò sì sí ohun tó lè sọ fún wọn náà ju pé dókítà ní àwọn sì ń yẹ̀ ẹ́ wò lọ́wọ́ lọ. Àmọ́ kíá ni ọ̀kan nínú wọn tó dàbí olórí ti ní wọ́n ti sọ fóun, òun sì ti sọ tẹ́lẹ̀ pé kinní náà kì í ṣe tolóyìnbó, oògùn ìbílẹ̀ nìkan ló lè wò ó. Àwọn bàbá kan sì ti wà tí wọn ò ní iṣẹ́ méjì tí wọ́n ń ṣe ju iṣẹ́ náà lọ, wọn yóò wò sàn kíákíá ni. Ní òru kílẹ̀ mọ́ ọjọ́ náà, ó di Ìjẹ̀bú láti Èkó, bí ìnáwó náà sì ti bẹ̀rẹ̀ nìyẹn. Ìnáwó náà le títí débi ìrúbọ, lọ́pọ̀lọpọ̀ ìgbà náà sì ń fi oríṣiríṣi ẹran rúbọ, ẹran dúdú, ẹran funfun, ẹran tó lóyún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ojúmọ́ kan ìrúbọ kan sì ni. Fún odidi oṣù 4 bí wọ́n ti ń ti ilé olóògùn kan jáde ni wọ́n ń bọ́ sílé olóògùn míì. Àwọn aládùúrà kan sì wà tí wọ́n ní kò sí bó ṣe lè jẹ́, àwọn yóò ṣe é ṣáá ni, yóò gbádùn. Bẹ́ẹ̀ náà làwọn aláàfáà. Kò fẹ́rẹ̀ sí ẹni tí wọn kò pè sí iṣẹ́ náà láti wo ìyàwó ọ̀rẹ́ wa sàn. Bẹ́ẹ̀ ni wọ́n sì ń ná owó lóríṣiríṣi, wọ́n náwó náà títí. Àmọ́ nígbẹ̀yìn, lẹ́yìn oṣù 4 tí wọ́n bẹ̀rẹ̀ ìnáwó òdì báyìí, obìnrin náà padà kú ni o, kánsà yìí kan náà ló sì pa á. Ìyẹn ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ jẹjẹrẹ kó má ṣe èèyàn ni o. Ẹni tó bá ṣe bẹ́ẹ̀, bí kì í bá ṣe pé Ọlọ́run dìde wá fún rẹ̀, a kò tí ì gbọ́ pé aláàfáà kan tàbí olóògùn ìbílẹ̀ kan tàbí wòlíì kan rí kinní náà wo. Torí bí ẹnikẹ́ni bá rí oògùn bẹ́ẹ̀ ṣe, kódà àwọn ará ìlú òyìnbó fúnra wọn yóò máa wá síbẹ̀, wọn yóò sì máa ní kí olóògùn náà kọ́ àwọn ní ewé àti egbò tó lò. Kò sì sí iye tó fẹ́ tí wọn kò ní í san fún un. Bẹ́ẹ̀ ni òkìkí olóògùn bẹ́ẹ̀ yóò sì kàn kárí gbogbo àgbáyé ni. Àmọ́ nítorí pé kò sí olóògùn tó rí kinní náà ṣe rí, kò sẹ́nìkan tó lè bọ́ síta pé òun wo kánsà kí wọ́n wá wòran òun. Kì í ṣe pé àìsàn yìí kò sí láyé àwọn bàbá wa náà, ó wà dáadáa. Àmọ́ àwọn ohun tí wọ́n ń jẹ ní tiwọn ní kì í jẹ́ kí kinní náà pọ̀ lára àwọn oríṣiríṣi èèyàn. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tó bá sì mú ẹnìkan nínú wọn tí ara tàbí inú ẹ̀ jẹrà títí tó fi kú, àwọn èèyàn ìgbà náà yóò ní àṣàsí ni, wọ́n pè é pa ni, àfúnjẹ ni wọ́n fún un, májèlé ló jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn nǹkan àwámárìdí ni kánsà wà o, ayé ò tí ì rídìí oògùn tó gbọ́ ọ. Àmọ́ ìyẹn kò sọ pé ìyanu kò lè ṣẹlẹ̀, torí lára nǹkan àìrídìí náà níṣẹ́ ìyanu. Àmọ́ ta ló wá lágbára iṣẹ́ ìyanu yàtọ̀ sí àwọn apurọ́jẹun? Iṣẹ́ ìyanu wo lèèyàn rí ní Nàìjíríà báyìí tí kì í ṣe jìbìtì pọ́nbélé? Ohun tí kò ṣe sẹ́nìkan tó lè fọwọ́ sọ̀yà pé olóògùn kan yóò rí tògógó yìí náà ṣe nìyẹn. Àmọ́ ìbéèrè náà kò lè ṣe kó má máa wá sọ́kàn àwọn olólùfẹ́ ọkùnrin yìí pé ṣé Ògògó yóò wá ṣe báyìí lọ láàrin wa ni? Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Ògògó onítíátà yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.